Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́ọ̀ba lóyìn ó sì pọn lórí ó sì kọ̀nfàmù ẹ̀. Ayà bẹ́ẹ̀ wá pọ̀ ní Al-Qur'an. Àwọn ní wàlẹ́sí yusalli alaykum wa malaikatuhu. Ọlọ́ọ̀ba ní ọba wo tí yusalli alaykum. Èyàn bá fẹ́ sọdá. Tọ́ba bá fẹ́ sọdá yóò wá rán àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ayé ọba ń kílẹ̀ wáyá àbí kọ́fọ̀ pa rẹ̀ ránṣẹ́ wọ́n ti gbà pọ́ba lọ́wọ́ àkíwá. Àmọ́ ní tó bá mú ọba tó gbéra rẹ̀ dìde tó bá lọ bìkan gbogbo lè ọ̀rọ̀ fúnra Ọlọ́run ní wá tí ànábì. Wàlẹ́sí yusalli alaykum. Nípa àsàlátù ní ṣe àwọn àfáà wa pín ní pé wọ́n àsàlátù ní Ọlọ́run sí fáwọn níbi gan. Ìlú ìṣòro ní ọ̀rọ̀jọ́ mi. Ó fi sọ títóbi bá ànábì ṣe tó pé tàdà ànábì wa Muhammad. Tàdà bá ànábì ṣe tó. Bí ànábì ṣe wá tó ní àyà tó wá ń bẹ tó wá sọ ànábì àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀. Òun ni Muhammadu Rasulullah. والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل مثلهم يخرج يده فأضله فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. Látọ̀dọ̀ Ànábì wa Muhammad tọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn àtàwọn tí wọ́n bá iṣẹ́ tó jọ ọrùn wọn ń sẹ́pọ̀ ọ̀lẹ́ láàrín yọ kó lára wọn ẹ̀lẹ́ àwọn náà kó lára nábì ọlọ́ gbogbo yìí wọn pátá. Abubakar ni Umaru ni Usmanu ni Sẹ́yìn náà ní káramọ́lá ọ̀dẹ́ àwọn kéèká gbogbo àwọn sàábé pátá.